النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة. Assalamu alaikum gbogbo Nàìjíríà o. Mo kí gbogbo yín lápapọ̀. Fídíò kan tí ó ń jà lórí afẹ́fẹ́ ti tàǹtì mi tó wà ní ẹ̀gbẹ́ mi yìí tó ń jà lórí afẹ́fẹ́ nípa àbúrò mi tí a rí tó jẹ́ pé lọ sùn lé ọ̀rẹ́ rẹ̀ ni. Àmọ́ gbogbo èrò ọkàn ti wá torí ó mọ̀ pé inú Acadip inú wa sì dùn sí. Ìyá sọ nínú fídíò náà pé inú wa dùn sí pé inú Acadip tó ti yé ọdún wa dùn sí. Àmọ́ nígbà tí gbogbo nǹkan fẹ́ ṣe gìrì lẹ́ẹ̀kan náà tó di pé èṣù fẹ́ lo àwa láti ṣe fídíò yìí ni pé ọ̀rọ̀ tó fà ni pé àbúrò mi yóò wá sí dáadáa tá bá sọ̀rọ̀ nílé kò ní ṣe àwa fi lọ ara wa ìyá wa ní kí ni káwọn ṣe nígbà tí ìyá ní pé kí ni kí àwọn ṣe èmi wá ní a ní nǹkan ní lórí Facebook aburú wà ń bẹ̀ nítorí náà sì wà níbẹ̀ Monsurah tí èmi rò nígbà kan wà tí èmi mọ́ ń fọ́lò rẹ̀ ìgbà yẹn mọ́ ń fọ́lò rẹ̀ rárá so gbogbo nǹkan tí mo ń sọ ń gbà yẹn mo fi ran àbúrò mi mo follow rẹ̀ àbúrò rẹ̀ gbà pé wọ́n Acadip o wọ́n ṣe báyìí o Acadip o wọ́n ṣe báyìí o èmi mo follow rẹ̀ ini yẹn ti wà lọ́kàn tèmi pé Acadip àbúrò mi náà sì ń lọ Acadip bọ̀ nígbà tí ó ti lọ kon ti ẹ pé tí ó yọ pé Acadip so nígbà tí ó sọ pé ọ̀rọ̀ wa wáyé báyìí pé Acadip ẹ já pé Monsurah tí mo sọ̀rọ̀ nípa Acadip gbogbo ẹ tó bá lórí Facebook tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pé Monsurah ẹ má jẹ́ kó lò yín o ẹ má jẹ́ kó lò yín o ó ti lo èmi o ńgbà kọ́bọ̀ lọ́wọ́ Monsurah o wallahi tallahi mi rírí wàláì mi rí lẹ́yìn àná tá wà ní kóòtù èmi rí Monsurah rí o Monsurah ló ní ká ṣe fídíò even jọ yẹ ọpẹ nìkan tí ń jẹ́ rúkà àbí nǹkan nínú àwọn ìyàwó tó bá tí ń bá pè ọ́ èmi mo pè ọ́ pé dákun àdìbàsì wo ló lè fún wa nígbà tá ti gbogbo ọ̀nà ó sì ní pé ó lé àdìbàsì kan tó lè fún wa ní pé ká lọ ṣe fídíò mo wá ní fídíò báwo ọkọ náà ń bọ̀ ná nígbà tó yá o tún wá sọ pé kí n fọ nọ́mbà àǹtí mi mo tún fọ nọ́mbà àǹtí mi bí pọ́ọ̀ ń lò kan fún mi gan ní èyí mi gan mo tún wá fọ nọ́mbà àǹtí mi tán ọtún wá ní pé àǹtí mi o èmi àbúrò rẹ̀ yìí o tí n bá fi lè bá ṣe fídíò ọ̀tá ayé mo jẹ́ àtọ̀já àlùkìyámọ̀ ẹ̀rú bà mí pé ọ̀tá báwo níta tí ń bẹ̀rẹ̀ láti jọ́ lọ fẹ́fẹ́ da àárín wa rú ó da àǹtí ẹja bá pàdé mi ní ṣọ́ọ̀pù adé ṣọ́ọ̀pù àtúpì ọ̀ ìwọ kọ́kọ́ ń pè wọlé mi wọ́n sá ń pè wálé wa ní orí ọmọdé mò ń bọ̀ èmi gan jàmí ṣọ́ọ̀bù gan lè ta torí ọ̀rọ̀ wọn yẹn náà ké mi lára ọba ní ká ṣe fídíò kálíbà fún bá ìdájú ọtọ́ rárẹ̀ pé àǹtí kan ọlára ìyàwó yín náà ni pé ẹ̀yin lẹ gbélé wọn rí ọlára ìyàwó yín ni àǹtí yẹn ọdẹ akọ ní àǹtí Rukayatu àbí nǹkan ọlẹ́nìkan wà lára àwọn ìyàwó tó wọ́n wà ní Port Harcourt tó wà ní oníṣẹ́ ní airport ìkúkú mẹ́rin kankan family èmi mo pè ọ́ lóòótọ́ àmọ́ mọ̀ràn tí ọ fún mi kì í ṣe mọ̀ràn tó dáa wallahi tallahi Monsurah ó yí ọmọ tó jòkó sí o pé mi ìṣàbòsí rẹ ẹ̀rù gan ló tún bà mí débi pé mo tún ní sáré sẹ́ndì kìíní fún ọ nígbà tí ó fẹ́ dọ̀rọ̀ ọlọ́pàá tó náà ti gbé wa pé má pè mí mọ́ o n ò sì dákọ̀ rẹ nígbà tí ní ká sàǹdé fún ọ pé sáà ní dà ọ́ tọ́ni sátàdé fún pé ní sí ànídọ̀ pé orí lọ́wọ́ ẹ ṣe wá a mọ̀ pé bí gan fẹ́ ìfọ̀kọ́ wá fọwọ́ ká ẹ̀lẹ̀ gan ó bẹ́tà torí pé kí ni wàhálà tó fẹ́ mọ̀ ṣe ìwọ ń gba owó oríṣiríṣi ọ̀hún gbọ́ ọ̀hún fi wá ṣe bísínẹ́sì ọ̀hún fi ń gba owó pé káwọn yẹn mọ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò ti lọ bá yẹn tó ti kú síbi tí ikọ̀ àìmọ̀dí àmọ́ àwa dúpẹ́ fún Ọlọ́run pé a rí àánú gbà wọn ò fi ìyà jẹ èmi tó ti yọ ẹlẹ́ẹ̀kejì àǹtí mi wá ṣe fídíò tán asẹ́ndì ọ̀ṣọ́ tán ọwọ́ á change ọ̀rọ̀ ọwọ́ á rí ká mọ̀ rìn o ká mọ̀ wẹ̀yìn kí ló ṣẹlẹ̀ láti mọ̀ wẹ̀yìn ọ ní àmọ́ Acadip ni àmọ́ àwọn ìdílé Adépọ̀jù pé ọmọdé àmọ̀dílé Adépọ̀jù ni ìwọ kan lọ mọ́ ń pè wá ọkùnrin wa àmọ́ tá à ń ṣe mọ́jọ́ kan mo dúró ìdí mi ní pé ń padà abára káàdì adẹ̀ pè ọ́ ọwọ́ á ní pé ṣé àní jẹ́ ṣé àní dà ọ́ o kò tá bá ti lè jẹ́wọ́ oore ni wọ́n fẹ́ ṣe wá oore náà ni mo pè kọ́ fẹ́ ṣe wá lóòótọ́ oore mo pè lóòótọ́ ó sì wà coincidence nígbà ṣe tán a rí ọmọ nígbà àárọ̀ ọmọ tán a pè ọ́ adúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé a rí ọmọ ohun tá a rí ẹgbàá yẹn ni pé ọ ní pé káwọn sùn lé mọ́ káwọn sá káàkiri ibẹ̀ ilẹ̀ ló ti ń bà mí pé ta ni mo ní tí mo sá káàkiri àti mi sì travel ó rẹ̀ rán mi wá ibẹ̀ lọ sí ń pè wọ́n pọ̀ get number àwọn ọba tún pè mí pé báwo ni ṣé tí wọ́n ti wá gba fóònù wọn àti òun báwo ni ṣe wá lè gba fóònù lọ́wọ́ wọn ò gba fóònù lọ́wọ́ wọn máa pè bọ̀dá bó dẹ̀ pé ẹ̀gbọ́n wa wọ́n gbé fóònù fáǹtì ńgbò padà yá ọ̀padà gẹ́ẹ̀tì wọn ọ̀sìn ní ọ̀fẹ́ ẹ̀pù wọn pé báwo ṣe wá ń jẹun bẹ̀ yẹn ṣé kò wá stressful kẹ́mọ kó bọ̀ wá bàdàn kẹ́mọ bà fi rí wọn mú ẹ̀rù bà wá àlè sọ́wọ́ ẹ̀nìkan mọ́ pé ṣé ìbá ti kó sí ọwọ́ báyìí
ṣé ìpàdé kó sí ọwọ́ báyìí oníkà bọ̀ wá bá dùn pé káàtì bọ̀ wá bá dùn pọ̀ sí fẹ́ ẹ̀pọ̀ àǹtí mi náà lọ pè òun ló wà dàfẹ́nu rẹ̀ sọ torí òun lọ pè ọ̀fẹ́ sẹ́ndì owó sí ó wá ní kọ́ bá mi sẹ́ndì owó sí mi gò bí ọ́ tún pè mí oníṣẹ́ sẹ́ndì àkáàtì nípa mi sí ọ sọ fún mi lówó ni pé ọ̀fẹ́ ọ̀ṣọ́ pé fẹ́ rọ́pù wa ọní àbíyamọ ní ọ pé ọ̀n pìtì pé adítara ọmọ ìfún mi sọ fún pàwọn fámìlì gẹ̀ẹ́sẹ̀ ti fọwọ́ sí ọní sáwọn fámìlì bá wà lọ́mọ ni ọ̀rọ̀ tó ń sọ fún wa ó jẹ́ kí ẹ̀rù báyàn ìdílé Adépọ̀jù wo ṣe ìdí máa jí bí ajẹ́ ọmọ gbé o torí àfi lọ pé kọ́sọ́ pé ajẹ́ ọmọ gbé a ṣe fídíò tán a sẹ́ndì ọ̀ sí ọ nǹkan mi là ń rí àwọn fi wá pa owó wọn lẹ́ni ọ̀sẹ̀ ẹ̀dẹ̀ sí ẹ̀ lájẹ́ ọ̀kan lọ́mọ èbí kọ́ ọ̀sẹ̀ ẹ̀dẹ̀ sí ẹ̀ lájẹ́ ọ̀kan lọ́mọ òun alájẹ́ ọ̀kan lọ́mọ rí òun lọ mọ̀ wọ́n rí mi mọ̀ wọ́n rí o Mọ̀súrà ó kùjọ́ tí ó kù wọ nìkan nù sàárè o tó bá sọ pé lágbára ọ ní gbogbo nǹkan má rọ́ọ̀pù èmi o tó ti yí ọ má rọ́ọ̀pù èmi tó ló kùjọ́ tí ó kù wọ nìkan nù sàárè àdéhùn tẹ̀lé lànà pé ní ká má kó bọ láàfin sọ̀rọ̀ ọdẹ wọn kò bọ pé ká má kó bọ níjọ́ gan náà gan tí wọ́n kọ́ gbé wa gan tọ́ ni wọ́n ń tẹ́tì wa ta ló pè ọ́ mo kàn sọ fún pé wọ́n ti mú wa o kọ́ mọ́ pè wá mọ́ mo tó wà lọ fóònù bọ̀dá mi láti fi pè ọ́ kí ló tó ń ṣe báyìí ẹ má fi ẹ̀mí àwọn tí ò ní nǹkan kẹ́kẹ́ fi ba ti yín jẹ́ nà kẹ́kẹ́ fi tuntun ti yín ṣe kò dá o Mọ̀súrà kò dá àwọn Acadip family wọ́n ṣe fàyè ajé ọmọ gbé o àwọn ìdílé Adépọ̀jù wọ́n ṣe pé wọ́n jí ọmọ gbé àbúrò mi ti wálé ó ní òní bó ṣe yẹ kó rìn àti báwo náà wí àti bá wí torí kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe àmọ́ àìṣe tiẹ̀ Mọ̀súrà ọ̀fin kó báyàn ni torí gbogbo rọ́tọ̀ ń pa lórí fídíò tèmi tún ló jẹ́ kí mi lè jáde fún ọ irọ́ tó ń pa lórí fídíò tí òun rí àti ní kóòtù tó wá ló jẹ́ kí n jáde fún ọ èmi ò ní wọ́n bú mi o àmọ́ ó kùjọ́ tí ó kù wọ nìkan nù sàárè torí bí ìbá lówó láyé nílé ayé tó ní gbogbo láyé ikú ọ̀rí ṣe o wà láìtàláì ìfòkè ní 120 nílé ayé kí ní 150 yóò kú ni ọlá ìjọ kan mọ́tò ní tó jẹ́ wọ́n fi wá mọ́ róòpù wa pé àfi tó bá rántà rẹ̀ sọ́wọ́n láìsí àwa mọ́tò ní tí ó jẹ́ wọ́n fi wá mọ́ róòpù wa pé àfi tó bá rántà rẹ̀ sẹ́wọ̀n ọmọ àǹtí mi ọmọ mi ni a sì bí ọ fún mọ̀ràn ní tọ́wọ́ ìsìn mọ̀ràn fún wa kí náà parọ́ fún ọpẹ nìkan nínú fídíò yẹn níwájú Ọlọ́run àti èèyàn ọpẹ nìyẹn nínú fídíò yẹn pé ìyàwó wọn kan ni pé àǹtí Rúkàyà sí mọ̀ rí ni mi ì bá àwọn fámìlì wọn tán Aláàjì Ọ̀kanlọ́mọ ìwọ lọ sẹ́yìn ìfọ́lò fún wọn o kìí sí èmi o ọ̀sìn káàbọ̀ dákọ̀ ìfọ̀ aláàkọ́ gan akọ́kọ́ ṣe àríṣe ọdẹ mọ̀ dákọ̀ súnà ṣé mi mọ lẹ́yìn kí n bá ti kírun tèmi ìsìn ìdísẹ́sẹ̀ kẹ́kẹ́ pé ẹ̀sìkan ní bájà ń bẹ́ẹ̀ kankan jà ń tèmi àmọ́ wọ́n lọ sọ fún pé kí n máa pè ní súnà ọdún pípa pẹ́pẹ́ súnà torí àmọ́ tá a sọ ìwọ lọ́kọ́ wa ọ fi mọ róòpù wa ọ sì bẹ̀rù ọjọ́ tí ó kù wọ̀ nìkan ní sàárè Mọ̀súrà ọ ní ká mọ sọ pé súnà ni ọsọ bẹ́ẹ̀ bóyá ọ̀kan náà ni ó lọ ní ìsìn bóyá gbèsè tó ń sẹ̀ ọyọ̀ kan tó bá tó ń pa tọ̀rọ̀ tiwa o ní ó kú ọyọ Mọ̀súrà sòótọ́ ọmọ pé ká mọ̀ pé súnà ni àti mi náà ti ń sọ èmi náà lè rìkọ́dù àǹtí mi ọwọ́ ní ṣe súnà náà làkàkẹ́ ní àwọn Acadip ń ṣe pé ṣé súnà nìyẹn pé báyẹn ni ó fi dùn wọ́n ọní ká sọ ìtara mọ́sí máa wà náà pé àtàbàṣẹ sọ bóyá àǹtí ó máa ṣe nìyẹn àdédọ̀bìdè ọ̀rọ̀ orí bí ọ ti sọ fún wa mọ́ ọmú ẹ̀yìn wa ọ fi gbóògiri ni kọ́lọ́n foríjì hàn o kọ́lọ́n fàtoríjì fún ọ tó bá jẹ́wọ́ Ọ̀kanlọ́mọ sì ní Aláàjì Ọ̀kanlọ́mọ èmi ò mọ̀ wọ́n rí o ìwọ lọ sẹ́ndì fọ́tò sálàjì Ọ̀kanlọ́mọ o fídíò ìwọ lọ sẹ́ndì ẹ̀ sí wọn ìwọ lèmi sẹ́ndì ẹ̀ sí ọ sì ní kí n dìlíìtì rẹ̀ níwájú ọjọ́ tí ó kù wọ nìkan níwájú ọlọ́ọ̀bà rẹ̀ èmi mo sẹ́ndì ẹ̀ sí ọ Mọ̀súrà fúnra mi mo sẹ́ndì ẹ̀ sí ọ fúnra mi ọ sì ní kí n dìlíìtì ẹ̀ fífún gan ọ̀n sọ fún pé títí ìyá bá fẹ́ yàwọ́ pé kí n dìná ìyá yẹn múdà láéláé n lè dìná ẹ̀ wọn pé mo sì lè yàwọ́ pé ìbọn wa la fẹ́ wá ìlànà ìbọn tá a gbọ́ ọ̀tọ̀ ní tọ́ fún wa ọ sì ní àwọn mímú náà lọ sẹ́wọ̀n bá yẹn àdẹ̀ pé ó lẹ́yìn ìgbà náà fóònù bọ̀dá mi nígbà táwọn ọlọ́pàá gba fóònù lọ́wọ́ mi tán rí píṣọ̀ fóònù bọ̀dá mi ni mo fi tún tẹ̀sẹ̀ pé wọ́n ti mú wa ò torí àwọn òmìnira kankan plan kankan pé àfẹ́sẹ̀ kankan báyìí àmọ́ mọ̀ràn tó fún wa gẹ́gẹ́ bí abiyamọ a ṣe bí mọ̀ràn tó dáa ni gẹ́gẹ́ bí abiyamọ ayẹyẹ torí kò sí abiyamọ tí ó gbọ́ pé ọmọ rẹ̀ ò wá tí ò ní ké jáde àwọn pé tó dáa nìyẹn a sì ké jáde ẹ̀yin mọ̀ jíjẹ́ láti lọ́lọ́ ẹ̀ mọ̀ bínú lábá sẹ́yìn àmọ́ pàǹpà Aláàjì Ọ̀kanlọ́mọ àṣọ èmi kọ́ mo sẹ́yìn fọ́tò Ọ̀kanlọ́mọ ẹ má rọ́ọ̀pù mi o gbogbo Acadip pátápátá gbogbo Acadip látàpátá láti lẹ́ dé gbogbo àgbáyé kìí ṣe èmi mo sẹ́ndì ẹ̀ kìí ṣe àwa la sẹ́ndì kìíní sọ sí Aláàjì Ọ̀kanlọ́mọ Monsurah làwa sẹ́ndì fídíò sí o Monsurah làwa sẹ́ndì fídíò sí o òun náà sì mọ̀ níwájú ọjọ́ tí ó kù nìkan nínú sàárè òun náà mọ̀ pé òun la sẹ́ndì ẹ̀ sí mọ́ rọ́pù wa ọ̀dọ̀ Monsurah la sẹ́ndì ẹ̀ sí ọ̀sẹ̀ ní ká dìlítì ẹ̀ àwa sì rò pé lóòótọ́ ni a tún dìlítì ẹ̀ torí kò sórí fóònù tèmi mọ́ mo ti dìlítì ẹ̀ ẹ̀yìn lẹ́yìn nígbà tí wọ́n á padà tí wọ́n á rí fọ́tò ọ̀wọ́n á gbé fọ́tò ẹlòmíì sí ọ̀gbé fọ́tò ẹlòmíì sí so kódà gan ọdún fọ́tò àbúrò mi
ó fi tàn mí gbà yẹn mi nǹkan fọmọ lọ pé sọmọ ń fàn ni àsọfẹ́ tàn mí ni pé sọmọ yẹn fàn ni ẹ jẹ́ mo fọ́tò rẹ̀ wò ń tọ́ sọ nìyẹn bọ́ ìdí yẹn ò dì mí bì yẹn wà láìtàláì ọ ní sí ọmọ yẹn fàn ni pé kí n jẹ́ kọ́ wo fọ́tò rẹ̀ so tí wọ́n fọ́tò rẹ̀ ní ìsìláyìn ó tún wá fún fọ́tò mọ́ náà ó tún gbé síbẹ̀ kó dà ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ má bẹ̀rù àwọn Nàìjíríà mi ní àkẹ́ ìgéṣà Acadip o mi ní àbúrò mi táìmù tí ó lọ inú mi dùn sí èmi náà sì fọwọ́ sí àyà àti ìyá náà fọwọ́ sí táìmù tí ó lọ Acadip àní ẹ̀kẹ́ ìgéṣà ẹ̀ ní tó ṣe tí ò da a sì ti bá wí. níbi tó lágbára dé tó irúgbìn nǹkan dé Monsurah wọ́n ṣe kó àwa tá a mọ́wọ́ tí a mẹ́sẹ̀ torí pé tí wọ́n bá fẹ́ gbé ohun tí wọ́n bá fẹ́ tún nǹkan Yorùbá ní pé ìyóò bẹ̀ láti gbòǹgbò ni èmi ò ní táwọn ṣe kò dáa àmọ́ wọ́n lọ iṣẹ́ ti wà ọtún wá ṣe tán ọtún wá fi ń yọ̀ wá ẹ̀wọ́ àmọ́ jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ máa kú sí olóòótọ́ máa kú sí ìkú ẹ̀ṣẹ̀ ìwọ lọ sọ fún wa lọ gbà wá nímọ̀ràn àwa rí ọ nídìí pé ọmọ wọn mímọ̀ tó ọmọ wọn yẹn ọ fi ń ṣe àkóbá fáwọn èèyàn ni torí wọn sì wá lọ́nà ọtún wá dé kóòtù tán ọwọ́ fi wọ́n ń yọ̀ wá pé ìwọ ò lè lu ẹ̀wọ̀n o àwọn kan làwọn ẹlẹ́wọ̀n àbí nǹkan kìnìkan o so àwọn kan ní kíní o ìwọ ò lè lu ẹ̀wọ̀n ìwọ ń fresh ìwọ ń dán ìwọ náà bá nígbẹ́jọ́ nìyẹn so fídíò tí o sì tún ṣe lájàtà kóòtù tó wá gbé ọ ẹ bá ní wò lè gbé ọ náà ní tó bá ní wò lè gbé ọ wọ́n sì padà tún gbé ọ ọ̀sẹ̀ tí wọ́n tún wá ń fi fídíò yọ yẹn pé àwọ̀ ìwọ ń tán ìwọ ń dán ìwọ ò lè ṣẹ̀wọ̀n ẹni bí ó bọ̀ ṣẹ̀wọ̀n rẹ ẹni bí ó lè bọ̀ ṣẹ̀wọ̀n rẹ Monsurah o orí ayé lọ́ọ́ fi ṣẹ̀wọ̀n rẹ. gbogbo Acadip lápapọ̀ àti gbogbo ìdílé Adepoju lápapọ̀ àti gbogbo mùsùlùmí ní gbogbo àgbáyé ẹ dákun ẹ fi oríjì wá Ọlọ́run foríjì gbogbo wa pàápàá jùlọ àti bàbá mi dáadáa bàbá Adepoju nílòbù ẹ foríjì wá mi ì dẹ̀ ṣe fídíò yìí ní àǹdà pé bóyá wọ́n gbé mọ́ lé mi lórí àmọ́ gbé kinní kan lé mi lórí fúnra mi tí mo ṣe fídíò àǹtí mi náà mo pàṣẹ ṣe fídíò sí ìta ẹ mọ́ tí mo lò àgéèsì èèyàn torí àwọn Acadip tí àǹtí mi dákọ àti gbogbo mùsùlùmí lápapọ̀ ẹ mọ́ fi ìtí ò mọ̀ da ẹ mọ́ fi wo ìjọ ìtara ọmọ tí ìyá ń wá láǹtí mi fi sọ ìtara ọmọ tí ń wá ẹni bá ń wọ́ ọmọ rẹ tí ò bá di gbogbo nǹkan ní ó fi sọ ìtara ọmọ ní ìyá fi sọ jáde gbogbo agbára sẹ́yìn ẹ dákun torí Ọlọ́run ẹ wo tàbí mímọ́ sára rẹ̀ wàsá mọ́ rárá àti tọ́ Ọlọ́run mọ́ wà lára ẹ dákun ẹ foríjìn wá Ọlọ́run foríjìn gbogbo wa o. gbogbo tábúrò mi sọ yìí náà ni bó ṣe rí náà nù kí gbogbo àjọ Acadip àti bàbá wa Adepoju nítorí ìtara ọmọ la fi ṣe ń tà ṣe o kì í ṣe pé bóyá àbí àfibàtè èèyàn jẹ́ o ẹ foríjì wá ìjọ Acadip ẹ foríjì wá o ibẹ̀ lọmọ mi náà ń lọ bí bá ṣe pé ní ìrìn àjò tó rìn tí ò tọ́ ọmọ mi tá a sì ń sọ yìí náà ló jẹ́ kó ta mí lára kì í ṣe onírìnkùnrin ọmọ débi tó bá tiẹ̀ lọ skul gan kódà bí bá ṣe ń débà tí ń gbé báàgì kalẹ̀ ní ọmọ bá mi arrange gbogbo everything àdéhìí ìrìn àjò tó rìn ń ló ta mí lára tó jẹ́ kí n rìn o ẹ foríjì mi o bàbá wa Adepoju. Monsurah pè yín àbí òpè yín ẹ sọ tó gbogbo ayé ní mú wà. òní bẹ́ẹ̀ ti sọ gbogbo ẹ. àyìn ẹ̀fẹ̀ ni mi sọ fúnra yín. àbúrò mi lọ́sẹ̀ ń di fọ́tò sí Monsurah lọ́mọ ẹni tó sẹ̀ǹdì rẹ̀ sí o èmi ọmọ kan lọ́mọ kò sẹ́ni tí mo mọ̀ o ìtara ọmọ ńlá fi ṣe o. ìdámọ̀ Monsurah rí. àmọ́ rí o àmọ́ Monsurah rí o orí fídíò. ṣé ẹ lè fọlọ́run búra sí àǹtí mi. dáadáa mo lè fọlọ́run búra sí kí ló dé ìtara ọmọ ń lèmi fi ṣe ní tí mo ṣe o kì í ṣe pé bóyá nìkan gbowó fún mi pé kí n fi ba ìdílé Adepoju jẹ́ ọlọ́mọ bà wá jẹ́ o. ẹ fọlọ́run búra sí pé àmọ́ Monsurah rí. mo fọlọ́run búra sí èmi ò rí Monsurah rí. ẹ fìjọ́ tó kù wá nìkan nù sàárè pa àmọ́ Monsurah rí. àmọ́ Monsurah rí o. mo fi jọ́ oṣù lóníkà ṣe é àbúkọ lóníkà ṣe é. olóníkàbúrò mi ó ṣe é tí wọ́n sì sẹ́ǹdì rẹ̀ sí. kí ló wá sọ tó fi dẹ́rù bà mí. kí ló sọ tó fi dẹ́rù bà mí. lẹ́yìn fídíò yìí ó ní ẹ̀yà máa wẹ̀yìn ẹ̀ máa wò kí ẹ̀ máa ó ní pé tí ìbá ṣe kí ó ní ṣe ó ní ọ̀tá mi ni àbúrò mi táwọn bá tí ọba ṣe fídíò yìí fún mi tó jẹ́ kí wọ́n ṣe o kì í ṣe pé bóyá ẹnìkan ní ó gbowó fún wa o ẹnìkan kan ò gbowó fún wa o. ìfún ó fẹ́ fún wa lówó lẹ́yìn pé òun fẹ́ fi kò sọ pé òun fẹ́ kẹlẹ̀ fún wa lówó ó ló ti rẹ̀ àǹtí mi ńgbà lọ́wọ́ rẹ̀ àǹtí ó ló ti rẹ̀ wọ́n pé mo lè fẹ́ sẹ́ndì owó kan sí wọn o ó kọ́kọ́ pé àǹtí sọ báyìí pé pé àwọn. mo sì ní ẹ̀pà àbúrò mi gbogbo iye tó o bá fẹ́ sẹ́ndì rẹ sí wọn. tó láti dọmọ ìyá kan náà ni sóyè máa ti rí sọmọ ìyá kan náà. àṣìrò owó kankan sẹ́ndì owó kankan sáwa o. ìdílé Adepoju kì í ṣe wọn ò jí ọmọ gbé o mo ti rọmọ mi ń lé o etí tó bá gbà lọ kọ́ gbá bọ̀ o. bọ̀dá dáyé tó sì gbé ní ìsìn fúnra mi mo fi nọ́mbà sọ ọkùnrin tó tún lọ parọ́ mọ́ gbogbo lọ́wọ́ rẹ̀ fúnra ti èmi lèmi mú nọ́mbà táwọn tán gba fóònù lọ́wọ́ tèmi tán fúnra mi wọ́n pé kí n tún lè pè ọ́ gẹ́gẹ́ bí èmi tí ń rò pé ìfẹ́ lọ́ọ́ fi bá wa lò tí mo pé ọ fẹ́ mọ lò wá ni lèmi wá sáré mú fún fóònù bọ̀dá mi mo wá sáré tẹ̀ pé má pè wá mọ́ o
pé wọ́n ti mú fóònù mi o pàṣẹ jẹ́wọ́ o pé àwọn mọ̀ ń sọ pé àsọ̀rọ̀ rí o fúnra mi mo tún tẹ́ẹ̀sì ọtún dé nìsín ọtún fẹ́ mọ róòpù ọwọ́ á róòpù gbé èèyàn gbogbo ọ̀tọ́ ń sọ pa wọn gan bá òótọ́ ń bẹ wàláì gbogbo ọ̀tọ́ ń sọ nípa ìdílé gan wàláì bá òótọ́ ń bẹ àti ọ̀tọ́ sọ ní ibi Acadip mi bá òótọ́ ń bẹ tó ló fẹ́ róòpù àkọ́kọ́ tó kọ̀ọ̀kan fẹ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ lóye òótọ́ ni àgbà táwa rí òkodoro ọ̀rọ̀ wàláì tàláì mi bá irọ́ náà mi bó òótọ́ ní ọ̀rọ̀ rẹ̀ Monsurah. ẹ̀yin ìjọ Acadip Eforijinwa o àwọn òṣè láti gba sílè márùn àṣìṣe láti fi ba ìjọ yín jẹ́ o àwa ṣe nítorí títí ọmọ wa ni o kí bàbá wa Adepoju kí wọ́n foríjìn wá o. alájọ Okanlomo tọ́sí ẹ mú ẹnu bà èmi ò bá wọn sọ̀rọ̀ láyé mi ì sì mọ nọ́mbà wọn ìwọ mo sẹ́ndì fọ́tò fídíò sí ìwọ mo sẹ́ndì fídíò sí ẹ̀gbọ́n mi náà sì ní tó ń jẹ́ Dáre kò mọ́ rí ìfúnjọ Friday tí wọ́n wá mú wa ló jẹ́ kí n sáré sẹ́ndì fóònù wọn mo gbà tí mo fi sẹ́ndì wọn ò mọ bí ṣe ń lọ gan àárín wa àti àǹtí mi ló wà tọ́ ní kápẹ́sì jẹ́ kẹ́nìyàn gbọ́ so ọjọ́ Friday yẹn fóònù tí mo wá fi sẹ́ndì padà pé wọ́n ti mú wa o lọ́wọ́ tún sáré tí wọ́n sọ pé ọ̀fẹ́ pọ́n ti fún wọn lówó pé àwọn sẹ́ndì sọ́kọ̀ ọmọ wọn ò mọ̀ Okanlomo rí wọn ò mọ̀ Okanlomo rí rárá wọn ò lè gbọ́ program Okanlomo gan so wọn ò gbọ́ àbíbò wọn ò mọ̀ Okanlomo rí wọn ò mọ̀ wọ́n rí o kọ́lọ̀ fún oṣù gbogbo wa o wọn ò mọ̀ alájọ Okanlomo rí o ìwọ náà lọ sẹ́ndì sọ́kànlọ́mọ ìwọ lọ sẹ́ndì sí wọn o kì í ṣe èmi o kì í ṣe bọ̀dá mi ló sẹ́ndì sí wọn. Assalamu alaikum ọmọ Nàìjíríà o mo kí ogun wa. Ad-da'watu an-nabawiyyah nad'u ila Allah bil kitabi was sunnah. Ad-da'watu an-nabawiyyah الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة